Adéorí ní tọba Èjìgbàrà lẹ́kẹ̀ níta wọ́n ti dòyè. Báyìí sọ yàyà. Ẹrù káwọn ní àgbáyé ìkànnì ìwòlẹ̀ ìgbẹ́jà ìṣẹ̀lẹ̀. Ìran àkókò ló ní ká gbẹ́dọ̀ ìran aláǹtakùn ló ní ká ràn ló. Títí lápá ti kọjá pé ìpéjú bẹ́ẹ̀ni ìtòdì ọ̀bá kó sí kòtò wọ́n tó sí i. Ìran yínmíyínmí àwọn dọlọ́dì ọ̀sẹ̀ àràmàǹdà ìran akàn wọ́n dọlọ́dì epo òsèlé. Gbogbo ọ̀rọ̀ bá láti sọ kọ́lódé sí ìpalúwáyé. Ìran agbe wọ́n jọba nínú ìdáró ìran lóṣùn wọ́n fi tàlùkò síwájú lékèlékè ló jọba nínú òkèfún nínú. Ìjọba èdè ẹ̀mẹ́sìnlẹ̀ àwùjọ ní ìjọba àtọ́tẹ́ ẹ̀ ń bá ká. Àfọ́kù onígbàgbọ́rọ̀ tàtọ́lẹ́ni tí ó. Orí Nigeria is my country. Dákùn talẹ̀ ìgbómẹ́ni tí lọ́kùnrin ẹ̀jọ́ òkèèrè. Where my parents were born in the place of joy and pleasure. Ọ̀run ni ìkan ló ṣe dá. Never, never shall I abandon my country, no matter how things may be. Gbogbo táwọn máa ṣe láyé jẹ́ padà. Ọ̀rọ̀ tá a mọ́ ń gbọ́ táwọn bàbá wa mọ́ ń kọ táwa náà sì gbọ́njú bá nù. Kí ni bàtà sọ́wọ́ ṣe? Dáàbò fi ní kó bá yòókù mọ́ lè dá. Lórílẹ̀-èdè. Kí ni bàtà sọ́wọ́ ṣe fún yẹn o? Yorùbá ní a fool at Yorùbá ní a fool at 40 is a fool forever. Ẹ̀sìn àgbẹ̀dẹ̀rù ọwọ́ bẹ́ẹ̀ má bàa kàn nínú. Orílẹ̀-èdè yìí we keep on parabolating in one circle. Ìkìlọ̀ lè yí. Nǹkan ẹyọ̀kan tí wọ́n fi campaign látijọ́ tí wọ́n ti dá Nàìjíríà sílẹ̀ ni wọ́n fi campaign dọ́là. Ṣé bàtà sọ́wọ́ wọn ṣe bẹ́ẹ̀ yí ni dẹ́? Orí good roads. Ọjọ́ ẹgbẹ́ lánàá. 24 hours electricity. Social amenities la ṣe fi ń campaign dọ́là. Látijọ́ tí a ti dá Nàìjíríà sílẹ̀, nǹkan táwọn Awólọ́wọ̀ fi polówó náà la fi ń polówó free education. Kò yí padà bí wọ́n tún fẹ́ polówó lọ́la àásọ̀nà àáfúnilómi. Gbogbo wa pátá la doní bọ́ọ̀hù. Bẹ́ẹ̀ fẹ́ gbẹ́ bọ́ọ̀hù ní ìsìn 1.something million. At your age, Nigeria. Nothing to show as a nation. Kò sí ohun tá a lè sọ pé a ní tó jọ wá lójú pé orílẹ̀-èdè yìí ní ní pàtó. Iná kò sí kó mọ́yán dórí. Ààbò orílẹ̀-èdè yìí kò mọ́yán lórí. Orí kò sómi gbogbo wa pátá la ní typhoid. Omi tá a fẹ́ mu gan kàngádẹ̀rọ ni bọ́ọ̀hù tẹ́lẹ̀ kò sẹ́ni tí mú. Bọ́ọ̀hù ló domi gbajúgbajà tí gbogbo wa mu. Water corporation mi ò rò kó function mọ́. Nitel kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀. Mo kí brọ́dà mi olólùfẹ́ mi. Èèyàn tẹ́ sí olú ọmọ. Alhaji Muhammad Rahawal. Àpèjèrè. Lórílẹ̀-èdè yìí gbogbo wa pátá la do ní bọ́ọ̀hù. Sísá mi náà mo rẹ́yìn náà lẹ̀. Bá a bá dé gbogbo wa pátá tá a bá kọ́lé agbọ́dọ̀ gbẹ́ bọ́ọ̀hù. Water corporation is no more functional. Àmọ́ ní Nigeria Water Corporation tá a máa lọ sanwó omi nígbà náà tá a bá fẹ́ lọ pọnmi à ń lọ lé ẹsẹ̀ kẹ̀kẹ́ à ń lọ pọnmi tá a mọ̀ pé omi ti yọ o. Níjọ́ tí wọ́n bá mú mi dé gbogbo wa lágbèéké sórí lánàá a fẹ́ lọ pọnmi. Àmọ́ lónìí èrò báwọn ọmọ tá a bí tiẹ̀ mọ̀ pé nǹkan kan wà tó ń jẹ́ Water Corporation náà. Nigeria àti ọ̀gẹ́jì lọ́dún tó wà yìí náà. Orí kò ń sọ̀rọ̀ lórí kan àtẹ̀yìn ló ti wọ́ wá. Tinubu bá bẹ́ẹ̀ ni. Orí bàbá wa Buhari náà bá bẹ́ẹ̀ òun náà sílẹ̀ bẹ́ẹ̀.
Jonathan náà òun náà bá ó filẹ̀ bẹ́ẹ̀. Táwa la mọ̀nà tí ọba wa kó gbogbo ẹ̀ járí. Gbogbo wa pátá ta ló lè sọnù wa wípé kàngádẹ̀rọ kọ́ lòun mú. Ló fi jẹ́ pé lot of people have what do you call it, malaria and typhoid fever. Omi mélòó ni wọ́n sterilize mọ́? Omi mélòó lójú omi tó yẹ ká máa mu mọ́? Ẹ máa jẹ́ akànra wa kàngádẹ̀rọ làwa náà ní bá ń bomi lẹ́nu tápù. That is not called tap. Kàngádẹ̀rọ la máa ń pè é bọ́ọ̀hò. Ó máa ń lọ lẹ́nu bàtà wà kéékèèké. Lónìí o ti bára mu, o ti bẹ́jẹ̀ múlẹ̀. Bá a ṣe ń dààmú nù gbogbo wa là á mú bẹ̀. Gbogbo àwọn ọmọ tá à ń mìíràn láti fi kọ́ wọn á nílò bomi wá lẹ́nu táàpù. Àwọn yẹn kò mọ̀ pé yẹn gẹ́gẹ́ kọ́ ni táàpù. Kò sí ohun tí à ń pè táàpù mọ́ tó ju kàngádẹ̀rọ. Orí bọ́ọ̀hù ni à ń pè kàngádẹ̀rọ. Kànga ó di ẹ̀rọ, kànga di tap water. Gbogbo ilé pátápátá lónìí lọ́ọ́ bá bọ́ọ̀hù tó ọ̀bá bọ́ọ̀hù ọ̀bá kànga. Nigeria at your age. Kò wá síbì kan tẹ́ ẹ fẹ́ dé tọkàn yín balẹ̀ wípé wọn ní múná wọn lọ ń bì yìí. Nigeria at your age. Títí dọ̀la bí wọ́n bá polówó bò á fún yín níná, á fún yín lómi, á fún yín wòsàn ọ̀fẹ́ láti jọta àti dá Nàìjíríà sílẹ̀ títí dòní at your age. Orí security yẹn ti ẹ̀ wá di wípé wọ́n ní kálukú bá fẹ́ sùn, you sleep with one eye and open the other eye. Kò sẹ́ni tó dá lójú wípé bí mo bá sùn ọkàn mi balẹ̀ pé wọ́n jí láàárọ̀ ọ̀la. Kò sẹ́ni tó lè sọ wípé báyìí lọ́la ó ṣe rí. Kò sẹ́ni tó lè dédé kí mọ́tò mọ́lẹ̀ kó ní láti Ìlọrin òun lò Èkó. Wọn bí ọrẹ bọ́ ọba gbéra láti Ìlọrin ní ìsìntọ́ náà lọ sí Èkó yọ àwọn yọ o. Nígbà táwọn kéékèèké tá a bá fẹ́ lọ Àbújá, alẹ́ mọ́tò alẹ́ la mọ́ lọ́wọ́ ní Yaba lánàá wọ̀ wípé mọ́tò alẹ́ ló da kéèyàn wọ̀ lọ Àbújá. Èèyàn mélòó ló tó bẹ̀ tí ó wọ mọ́tò alẹ́ lọ Àbújá? Tá a bá ti gbéra tá à ń lọ, mo kí brọ́dà mi Thomas Àkàndá. Èdìrẹ́ ará àsokùn wéléwélé lójú orogún èdìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ẹ wọlé alákìsà ẹ sọ iye yín donígbà aṣọ. Bú mi kí n bọ́ rẹ lẹ́yìn mi kí n padà lẹ́yìn rẹ táyé lolú ọba ọmọ Kẹ́hìndé ọba ọmọ. Oríṣiríṣi ọmọ ní ń bẹ láyé, Èjìrẹ́ lójú ọba láàrin gbogbo wọn nítorí látọ̀wọ́n ni wọ́n ti gbórúkọ wọn wá sáyé. Èyí tá a bá kọ́kọ́ rí ni wọ́n pè táyé, èyí tó bá sì kejì ni wọ́n pè Kẹ́hìndé. Ló fi jẹ́ pé wọ́n fi gbogbo ọmọ lọ. Bẹ́ẹ̀ bá bíbọ ọmọ níjọ́ ẹ bá ti bíbejì ni wọ́n ti pa orúkọ ọmọ ìlúkù rẹ̀ wá ní ìyá àbejì. Ọ̀rọ̀ kan lọ ní mòrò ọmọ. Mo kí Aláfà Adélékè. Orí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí bá a ti wá dàgbà tó ojú kan la wà bí omi adágún. Orí àpò lójú kan àrípìtì àpòmọ́ọ̀tì dọ́là nísìnyí $1 is equivalent to 1,000 naira. Látijọ́ tí mo ti dáyé ó fẹ́ tó pé bóyá ní ọdún yìí làwọn èèyàn fẹ́ travel jù tó ọba ń gbọ́ jápa láti bí ọdún méjì ní ìsìn. Orí agboolé kọ̀ọ̀kan tẹ́lẹ̀ la mọ́ nínú agboolé kọ̀ọ̀kan àníréyàn kan kó wọ́n wà lẹ́kọ̀ọ́, àmọ́ láti bí ọdún méjì ní ìsìn ó fẹ́ mọ̀ sí agboolé kan tá àlẹ́ nìkan tó wà ní UK. Gbogbo agboolé láti rẹ́ni tó wà ní UK. Gbogbo oníkálùkù wá ń fi jápa. Agboolé kan ò fẹ́ wà lónìí tó oníkálùkù ò ní sáré wípé bóòlì lè yóò ṣe lọ Canada, bóòlì yóò ṣe lọ UK, bóòlì yóò ṣe lọ sí kódà wọ́n bá débi wípé wọ́n ń dáwó lọ fún yàn wípé ẹjọ́ mọ́ lọ Dubai bó bá ṣọmọ ọ̀dọ̀ yóò ṣe ń bẹ̀. Lórílẹ̀-èdè yìí kí nìkan àmúyangàn tá a lè sọ fúnra wa tá a fi sọ wípé a fẹ́ celebrate independence. Independence tá a láàgbà yìí ìran mẹ́ta ni a lè sọ wípé wọ́n fẹsẹ̀ nílẹ̀ ń bẹ̀ tá a lè pè ní pé ẹ̀yà Yorùbá, Haúsá, Fúlàní àti àwọn Ìgbò. Orí gbogbo tá a wá rí bẹ̀ resources ọ̀nà méjì la fi ń develop ọ̀nà kan.
tá a bá ní north a lè sọ pé iye báyìí ni wọ́n ń generate níbẹ̀ nítorí they are non mineral resources, ilẹ̀ gbígbẹ nílẹ̀ wọn. Àmọ́ ohun tí wọ́n ń generate láti south west àti àwọn south south ni wọ́n fi ń generate northerners. Kódà àwọn north ní ìgbà gbowó ju àwọn south west lọ nínú budget, nínú allocation tí wọ́n fún wọn lóṣooṣù. Àmọ́ ibi táwọn lọ wá rèé wípé lọ́jọ́ orí tá a wà yìí, kí ni nǹkan òwúrí tá a lè ní a ní lórílẹ̀‐èdè tá a pè ní Nàìjíríà? Niger area, nígbà tí wọ́n fún wa lórúkọ obìnrin kan tí wọ́n pè ní Lord Lugard, ìyàwó Lord Lugard àbí ká pè ní ṣeré sí mi ṣeré sí obìnrin rẹ̀ ló fún wa lórúkọ. Ó sì ní around Niger area there are some people living there. Around Niger area because river Niger lodò tó hàn tí gbogbo ayé mọ̀ ni wọ́n fi sọ pé some rivers in Africa ni wọ́n fi kọrin yẹn gbà náà. Orí ni wọ́n fi fún wa ní Niger area, through Niger area láti pèpè tó di Nàìjíríà. Niger area làwálẹ̀pọ̀ Niger area, Niger plus area ló di Nàìjíríà. Agbórúkọ yìí wípé nírètí wípé àfẹ́ jẹ́ kí àwọn èyìnbó amúnisìn ó mú wa sìn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èyìnbó amúnisìn ní a lè ní agbòmìnira ojú, àmọ́ we are into sex slavery. Orí àwa lóko ẹrú àbó lóko ẹrú. Oko ẹrú tá a wà ó ju tàtẹ̀yìn wa lọ. Gbogbo àwọn olórí wa wọ́n kò gbogbo ọ̀rọ̀ wọn ò fẹ́ gbọ́ mọ́. Àwọn Awólọ́wọ̀ gbéra wọn gbòmìnira lórí wípé bó ní ó ṣe dáa l'Awólọ́wọ̀ lẹ́wọ̀n ní lórí pé bí ó ṣe dáa lóríṣiríṣi nǹkan ṣẹlẹ̀. Ó wá rí látijọ́ yìí béèyàn bá dàgbà bọ́ bá tó ọmọ 60 something years kò lè sọ̀rọ̀, kò lè rìn, bẹ́ẹ̀ ni ò dáyàwó ní àbíkó lọ́kọ. Ṣé ayé obìnrin bẹ́ẹ̀ àbọ́kùnrin bẹ́ẹ̀ ò ti ta? Nítorí I don't see anything to celebrate. Kí ni mo ti ń dùn wá nú ló fi jẹ́ pé mi ò post pé happy Independence Day, because what are you happy about? Gbogbo àwọn tó ń send ẹ̀ sí mi lórí WhatsApp gan mi ò fún wọn reply, because what are we celebrating? Are we not in that slavery whereby 10% of the population in this country are eating the mineral resources? Àfìgbà kan aláwọ̀ tí ń gba subsidy ni wọ́n kówó òlú ìjẹ. Àyẹ̀wò subsidy wọn láwọn fún wa palliative. Láàárín èmi àti ẹ̀ palliative wo ló ti délé tiẹ̀? Palliative wo ló ti délé tiẹ̀? Jàmbátà fún jàmbára elételètéyé. Have you ever received any palliative in your own home? Ṣé oúnjẹ yẹn oṣooṣù wọ́n mọ̀ fún wa ni àbí palliative yẹn ọ̀sẹ̀ọ̀sẹ̀ wọ́n mọ̀ fún wa? Kí ni palliative tẹ̀lé ha? Owó tó yẹ kẹ́ ẹ kó kẹ́ fi build refinery wa káwọn èèyàn sì láǹfààní kí wọ́n mọ̀ pé ilé epo mú ọ̀rọ̀. Kò wá sí nǹkan amúkiní kan kò ní oko ládàá sínú oko lásà. Àwọn kan ni wọ́n wá kó palliative yìí táwọn náà tún fi yọ̀kẹ́. Kí ló dé tẹ̀kú mọ sanwó sọ́sìrì lọ́ngbà? Ẹ wá bí mi lọ́dọ̀ èmi àti ẹmu palliative wà. A rí Oǹdó táwọn kan ń nara wọn tí wọ́n ń lẹ́ra wọn ṣíà lórí palliative. Where is the palliative? Orí nínú òkèrè láyé coronavirus, àwọn èèyàn tí wọ́n fẹ́ fún ní nǹkan àti indigene not indigene ó ní gbówó ìṣèwọ̀nú àkáǹtì wọn. Àmọ́ tẹ́ ẹ bá fẹ́ láǹfààní tẹ́ ẹ fẹ́ kàbò, ẹ mọ bó ṣe ń dọ́ ọ̀dọ̀ wa. Bẹ́ẹ̀ bá fẹ́ láǹfààní tẹ́ ẹ fẹ́ ka population, ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń kà á. Tẹ́ ẹ bá fẹ́ láǹfààní tẹ́ ẹ fẹ́ kàbò, ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń karú wọn. Bí NEPA bá fẹ́ gbowó náà, wọ́n mọ gbogbo ilé tó wà ń kọ̀rọ̀ kan rú tí wọ́n ti ń gbowó wọn. Àmọ́ wọ́n bá di bí kẹ́ fún wa ní nǹkan lẹ́wọ̀ pé yọ́ dàrú lẹ́wọ̀ àmọ́ kó lọ wọ́ọ̀dù àwọn olóṣèlú.
ẹ sì bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ bẹ̀rù ìdájọ́ ọlọ́run ọba mi kànlẹ̀kùn gbàngbàngbà. ẹ̀yin olórí ìlú yìí ẹ ṣayé jẹ́jẹ́, ìjọba onípákáleke oníkanjúko tẹ́ ẹ ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá tó gẹ̀. ẹ tún orílẹ̀-èdè yìí ṣe, ẹ ṣọ́ wa fúnra mọ̀gbòmọ́gbò. ẹ mọ́ hùwà kò kàn mí, tẹni bá lè bàjẹ́ ìwà abíní. nítorí bẹ́ẹ̀ bá ṣe ìtàn padà sọ nípa yín lẹ́yìn wọ́ ọ̀la. orí gbogbo nǹkan pátá ní ọ̀padà tán. àmọ́ kí ni tẹ́ ẹ fẹ́ ṣe lórílẹ̀-èdè yìí? láyé àjẹta la rí pírẹsidẹ́ǹtì àná Goodluck Ebele Jonathan táwọn láǹfààní tí wọ́n sọ gbogbo aráyé pé ìfàsẹ́yìn àdánù ìparí kéke tí ìrìn òṣèlú ti gbé bọ́ orílẹ̀-èdè yìí àti Áfíríkà lápapọ̀ kò kéré. mo dúpẹ́ pé ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ wípé òṣèlú ibi tẹ́ ẹ ti ń kó wa lẹ́sẹ̀ ló papọ̀ jù. bá a bá wá gbọ́ pé ọmọ kan fẹ́ lọ sọmọ ọ̀dọ̀ nínú òkèèrè, inú ó sì máa dùn, ara ó máa ya gágágá. a tún máa pè ṣe jẹ́jẹ́ pẹ̀lú ọ̀gá rẹ o. ọmọ mi wà ní tí wọ́n ti ń gba nídìí, tí wọ́n ti ń tọ́gà rẹ̀ tí ń fà lọ́nà. ìlú Árábù ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣègbé sórí ọ̀nà, ọ̀pọ̀lọpọ̀ ọmọ kú sórí ọ̀nà lórí wípé ó fẹ́ gbé èèyàn láti bọ́ ìṣẹ́ àti òṣì kò nínú ìran wọn. kò wá sí lórílẹ̀-èdè yìí ẹ sọ àǹfààní tèmi àti ẹ̀ ń lọ́dọ̀ ìjọba. iléèwé bọ́ fẹ́ jẹ́ kọ́mọ rẹ kórìíre ò pé iléèwé ìjọba èèyàn mélòó la mọ́ ń bẹ̀. láàrin èmi àti ẹ, bí gbogbo àwa tá a wà lórí iṣẹ́ yìí bá a ṣe pọ̀ tó, tá a kéré tó, tipá la fi èrè èèyàn mẹ́ta tọmọ rẹ̀ wà public school. tipá kọ́dà ẹni tí ń ta pure water lérò ọ̀nà tí ń ta polybag, òun gán mọ̀ pé public school yẹn orí ọ̀fù ni òun kò fowó mọ́ síbẹ̀, àjọ ní dání ní sanwó school ọmọ rẹ̀. sórílẹ̀-èdè náà sì lè léyìí. ẹ̀sọ̀ kankan tí wọ́n mọ̀ yìí pé òun rí gẹ́gẹ́ bí nǹkan àdùnnú lórí wípé orílẹ̀-èdè yìí a ní independence. àkọ́kọ́ mo gbé láti di water corporation. àlómi ẹ̀rọ mọ́, kàngádẹ̀rọ la wá fún ní orúkọ, la pè ní borehole. kàngádẹ̀rọ ibi tí wọ́n ti ń ṣe borehole, àgbẹ̀ tó fẹ́ dáko sínú igbó kìjikìji ni wọ́n máa ń gbẹ́ borehole pé nítorí tóun bá nídìí omi. àmọ́ láyé lónìí a tún fi yànnà ní pé àwọn tó bá mi gbẹ́ borehole yẹn máa mọṣẹ́ tó bá rí àwọn kan omi gangan ní ohun tó di ayọ̀ nu. bó o bá fẹ́ gbẹ́ borehole ní ìsìn is around 1.something million wípé a fẹ́ gbọ́ borehole. transformer tá a bá lọ́bì kí community ó mọ èèyàn kan kẹ́ ẹ fowó rìn, ẹ ò lè rí transformer gbà lọ́wọ́ ìjọba Nàìjíríà at your age. àbí káràlú kí wọ́n so pápọ̀, kí wọ́n dáwó, kí wọ́n ra transformers fúnra wọn. sọ nǹkan tí wọ́n ń rí lọ́ndà ìjọba tí wọ́n lè sọ pé àtòdádúró. bẹ́ẹ̀ gẹ́lẹ́ à ń pè kíní kan ní nitel kó tó di pàṣẹ ti dé. àwọn dáàbì wá ní fóònù landline tó yẹ kó yà bá ti yí báyé dúró. àmọ́ lónìí kò mọ̀ sí yẹn mọ̀. landline a rò pé nitel function mọ́, kò sí nitel mọ́, kò sí water corporation mọ́. wá sọ nǹkan tá à ń rí nínú orílẹ̀-èdè yìí tá a lè sọ wípé àtòdádùn nǹkan tíjọba ń ṣe fún wa ni. nítorí happy independence day gbogbo ẹni tó ń sẹ̀dí ẹ̀ sí mi tí mi ò dá yín lóhùn, èmi ò rí ohun tí ó happy nínú independence tẹ aláàgbà, èmi ò happy pẹ̀lú ẹ̀. ìwọ náà mo sì mọ̀ pé ò happy, kí wá ló ń sẹ̀dí happy rẹ̀ sí mi sí. orí kí nìkan tó ń dùn mọ́ wa nínú ẹ̀. bá a fẹ́ ní international passport, owó la ó fi gbà á. lórílẹ̀-èdè tí wọ́n bí mi sí, owó la fi gbà á. kódà kó o fẹ́ ṣe NIN, owó la ó fi gbà á.
wá sọ fún mi àǹfààní wo ni mò ń rí lára ìlú tí mo mọ̀ pé àjọba independence. Orí ládùúgbò kò sí drainage fúnra wa lágbẹ̀ kọ́tà at your age. Where is the development? Tẹ́ ẹ bá kò láti Ìbàdàn, tẹ́ ẹ pọ̀ lóṣogbo, ọ̀nà tó wà ń bẹ̀ tẹ́ fi dé Gbọ̀ngán kò tó kú ni. Lórílẹ̀-èdè yìí kò sí iná, kò sómi, títì ò dáa, kò sí security. A sì ń ṣe happy independence. What are you happy about? Are you happy because you are in poverty circle? Àìmọye ọmọ ni ò ní future mọ́. Láti bí pọ́mọ mi kàwé tí ò rí nǹkan kan ṣe, ó padà di oníkólòs. Ọmọ mi ti mú kólòs débi pé bí ó ṣe mọ òun, ìmí yóò nà tọ̀tọ̀ọ̀tọ̀. Kí ni ẹ̀yin tẹ́ ẹ̀ lè ṣe security mú táwọn ọmọ ń fi sẹ́nu? Lẹ́ẹ̀ṣe security ìbọn. Gbogbo àwọn ọmọ wa ló di wà on colos. Where is the future of this country? Tẹ́lẹ̀ ìgbà táwa wà kéékèèké, a ò mọ ohun tí wọ́n pè ní colos. Nǹkan ẹyọ̀kan tó gbajúmọ̀ tá a mọ̀ náà ni sìgá àti igbó. Àwọn tí ó sì fagbó ọ̀hún bọ́ bá fẹ́ fà á nínú kọ́ lọ sí uncompleted building nínú igbó, àbí kí wọ́n wá ní woro bí inú akálà inú ìdí òro. Ibẹ̀ la ti ń rí tẹ́lẹ̀. Àmọ́ bó o jókòó síbi tó lóò tí ẹ̀ ti fẹ́ mú pé o fẹ́ gbẹ́dá dídèdè kókó jẹja ní open place, ní social place, òórì wọn ti ń wégbó mẹ́wọ́n mú gbó, kò sí tuntun lábẹ́ ọ̀run mọ́. Gbogbo àwọn ọmọ wa lódò ní colos tó fi lórí àwọn obìnrin gan. Kí wá ní happy independent? What are you happy about being independent? Because bí mo ṣe jí láàárọ̀ yìí mo ti rí oríṣiríṣi mẹ́sẹ̀jì tó ti tóbi 30. Mo wá rí happy independence, happy independent. What are you happy about? Kí ni ohun tí a sọ pé ń dùn wá nínú orílẹ̀-èdè yìí? Gbogbo àwọn olórílẹ̀-èdè yìí, gbogbo wọn pátá àwọn ọmọ wọn ò sí lórílẹ̀-èdè yìí. What are you happy about? Ọmọ tó rán léèwé lórílẹ̀-èdè yìí, are you assured wípé bọ́mọ yìí bá jáde òórèrè rẹ̀ dé? Òbí náwó lórí ọmọ, èrè ọmọ ò sí mọ́. Bọ́mọ kàwé, bó rán léèwé, àánú Ọlọ́run lọmọ tó ń tọ́, bó orí tọ́ ń lé, wọ́n lè mọ́ rí tọ́ school. Bọ́ bá dé school bí wọ́n bá fitimize ẹ̀ kó join court, wọ́n lè pamọ́ lọ́wọ́. What are the rudiments of being telling me that happy independence? Bó tọ́mọ, bọ́ bá délé ìwé bí wọ́n bá fi kọ́ọ̀tì lọ bí ọ̀bá gbà, wọ́n fitimize ẹ̀ bí kí wọ́n pa á. Mo ti róbìnrin tí kọ́ọ̀tù fẹ́fẹ́ tí ó gbà, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n lọlé rẹ̀ lóru, wọ́n sì kó bá sùn fún. Ìtìjú ìlọmọ yìí fi kó léèwé tí òfin ìwé kà mọ́. Wá sọ fún mi, what are you happy about being independent? Lórílẹ̀-èdè tá a wà yìí, ṣó dá ọ lójú wípé o lè travel lálẹ́ yìí láti Ìbàdàn kó ló lọ s'Èkó? What are you happy about? Gbogbo àwọn ọmọ tá a láǹfààní, tá a fowó tọ́, mo kí Àkàlàmọ̀gbò TV, mo kí dáàbùwà Ògúndé Abọ́lájí, nítorí pọ́ ọba kíra rẹ̀ happy independent, you will have something to talk about. Ó dàbí ọkọ àtìyàwó tí wọ́n gbéra wọn yé, tó ní kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, tí wọ́n wá ń ṣe happy wedding anniversary. Dákun, kí ni wọ́n happy about nínú ilé tó fọ yín kéke tí inú ilé gbóná? Happy anniversary, wedding anniversary kí lẹ̀ ṣe? Wedding anniversary kí ni? Ẹ fẹ́ra yín látọdún mẹ́wàá, ẹ fi gbọ́ pa ẹ̀ gbọ́ po, òun ṣe happy wedding anniversary. Kí ni ohun tí ń dùn mọ́ yín nínú? Kí ni èrè ìgbéyàwó tẹ̀ happy lé lórí?
nítorí gbogbo ẹni tí ń sẹ́ndì happy independence fẹ́mi lónìí yìí, I'm not happy about being independent. What are you happy about? What can you show as a country? Nigeria, your children are crying in poverty circle. Àwùjọ òṣì ní gbogbo wa ti ń parabolate. A bag of rice now is 50,000 naira. Oúnjẹ tó dùn ṣe fàlejò, tálejò ní kọ̀, òun ni ráìsì. Orí, a bag of rice is now 50,000. Orí, kò bí owó ìrẹsì. Àbíké, báwo ni ìyá ìṣẹ̀ṣẹ̀ pè fún mi náà? Ó ní wọ́n ṣe máa ń pè ó ní 1,008. Tó yẹ pé téèyàn mẹ́rin bá jókòó tì í, déédéé oúnjẹ tí wọ́n jẹ ni. Ráìsì fẹ́ tán lé nìsín, mo sì ń ronú. Ráìsì tó fi 7,000 lọ́ra nígbà kan. Ráìsì wá fẹ́ tán lé, ìrònú wa ń bá odidi bá lé ilé. Ẹ wá lọ́pọ̀lọpọ̀ rìn lọ lórí terminal bridge, ó ń bẹ́ síbẹ̀. What are you happy about? Oúnjẹ tó kéré jù tó yẹ pé táwọn èèyàn bá dé àná ẹjẹ́ fún sáyé bá ń ṣe ráìsì. Ṣé ó ṣe sọ mọ́ nìsín? Ṣé àlejò lè dé kéèyàn fún oúnjẹ lọ mọ́ níbi tá a bá yọ̀ òun dé yìí? A sì ń kíra wa happy independence. Gbogbo nǹkan wá dorí kodò. Gbogbo agboolé kọ̀ọ̀kan oníkálùkù wá ń talé talẹ̀ ta gbogbo nǹkan wípé ẹsẹ̀ àjárò lọ UK, ó wá di joint project wípé ilẹ̀ bàbá ta bá ta éka kan bẹ̀ ta bá tiẹ̀ ní ta 2 million èló ni wọ́n fi kún kí Kasimu tiẹ̀ mọ́ lọ UK náà. Ó wá di joint project nígbà tá a mọ̀ pé kò sí future lórílẹ̀‐èdè yìí. Bó fẹ́ràn mọ́ ní skul tí ọmọ tiẹ̀ mọ̀wé díẹ̀, ó bẹ̀rẹ̀ látorí 100 and something thousand. Tó mọ̀ pé tọmọ ìbá tiẹ̀ jókòó. In Ọ̀yọ́ 1 cup of rice is 2k. 1 cup of rice is 2k. Gàrí is 800 naira. 1 cup agolo ni ẹ o. Thank you Táíwò. Agolo. Ọlápẹ̀mí òun rà bẹ́ẹ̀ yẹn ni ò jẹ́ mọ́. A cup of rice is 2k. Ẹ wá lẹ́rọ mi rìn lọ, ó ń dédé mí kanlẹ̀, in collapse. Ẹ wá ń sọ wípé àwọn ọkùnrin tó wà ń ta òfẹ́ ìyàwó, ọ̀nà ìyàwó dà. Ọ̀nà ìyàwó dà bí ọ̀rọ̀ eléyìí. Ṣé wo mọ̀ pé ẹ̀yọ́nú lẹ̀yọ́ kó? Kí ló fẹ́ mú orí baálé ilé torí ni ó fi wú tíjọ tó mọ̀ sí ni ó fi dìde? Ọwọ́ lọ́pọ̀lọpọ̀ ọkùnrin single mother pọ̀ wọ́n fún wọn lórí wọn gbà. Tóun gámọ̀ pé wọ́n ti rẹnu ara àwọn bọ́. Easy. Àwọn ọmọ fẹ́ wọlé school, mo ti ná over 300 plus láì wọ university. So what are we talking about? Mi ò sì lè withdraw wọn kí ni mo fẹ́ kó wọn lọ public school. Ọlọ́run jẹ́ kọ́ ọmọ wúlò fún yẹn. Ní tí ọmọ fi jáde primary 5 ó lè má lè construct sentence ẹyọ kan. Nítorí àwọn chairman honorable àwọn ọmọ wọn gùn lọ́bẹ̀ kò sẹ́ni tí ó lọ bá àwọn ṣé spem lọ́ máa ń pè wọ́n ni. Àwọn spem tí wọ́n lọ bá àwọn tíṣà pé ẹ̀ wá school. Bọ́mọ bá lọ school àwọn tíṣà ló gbẹ́fọ̀ lè lọ àpò wọn bá wọn ṣẹ́gun sí ni. Kò sẹ́ni tí ó ṣe káyì sí wọn. Go and tell Okudi to bring me that fan. Where are we heading to? The charging one. Where are we heading to? Àwa lólé ayé ọ̀hún. Àwa kíra wa happy independent. What are you happy about? Bó rọ́mọ nílé ìwé bó lọ sáàbù wọ́n lè jí gbé tí wọ́n padà nù. Oúnjẹ ò ṣeé jẹ. Àlejò lè wá kí ní ìwọ àtìyàwó olóòmọ fetí kóra yí létí ni pé
ìjọ wò náà lọ. Ẹ mọ̀ dọ́gbọ́n bíra yín pé ìgbà wo náà lọ. Ṣó yóò rí bẹ́ẹ̀? Ayé ìgbà kan ọ̀rẹ́ mi chinchin ní chips nínú ilé tó yẹ pé ẹ mọ̀ rí wọn jẹ, ayé gbogbo yín ò yọ ta mọ́ kó sí dining. Nítorí gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ fowó rà, we don't know where we are heading to. And we are saying happy independent. What are you happy about? What can you show as a country? Nigeria, your children are crying in poverty circles. People are being slaughtered on daily basis. Láyé ìgbà kan, téèyàn bá kú, odidi oṣù kan, a lè má gbọ́ pé èèyàn kú. Téèyàn bá kú gan àti dásùn, yóò sì ṣe ọba kan wípé èèyàn kú. Yóò sì dàbí pé ìròyìn tó gbọ́ rí. Ní ìsìn wa ń kọ́ mọ́. Ní ìsìn kọ́. Ó ti wá di béèyàn bá kú, ó ti lọ nìyẹn o. Kò jọjú mọ́. Because every day you see a lot of things that can make even you collapse anytime. And you are sending me happy independence. What am I happy about? Is it because I'm receiving free education for my children or for myself? Is it because allowance I'm receiving as a citizen? Is it the free electricity or free health care? I'm not receiving anything as a citizen. So why greeting me happy independent? What am I happy about? Am I happy the way the economy is going? A bag of cement is 5,000 plus. Bag of cement. And you are telling me happy independence. What are you happy about? A cup of rice is 2,000 naira. You are greeting me happy independent. A bag of rice is 50,000 naira. You are greeting me happy independent. What are you happy about? That's your head. It's so annoying. Gbogbo owó tá ń rí oúnjẹ la fi ń jẹ àràṣọ pààrọ̀. And you are telling me happy independent. A lot of young graduates being a God bearer. And you are telling me happy independence. Stop greeting me happy independence. I'm not happy. If you are happy on your own. I'm not happy as a person. Àṣà àti ṣe Yorùbá ẹ̀ka rẹ̀. Kí ni o ti ń bọ̀ nínú tó fi ń kíyàn wípé ẹ kú àjọyọ̀ ọjọ́ òmìnira? Kí ni bùn ọ̀nù lé lórí? Ṣé ti iná tó ń rí lò? Ṣé tó ń jẹ tó ń rí jẹ? Ṣé tó owó òlù rẹ tó gbé pẹ́pẹ́pẹ́? Ṣé ìgbésí ayé tó rọrùn fún ọ? Kí nìkan tó dùn mọ́ ọ nínú tó ní happy independent? Bọ́ ọ fẹ́ gba prepaid 80,000 naira. Bọ́ ọ fẹ́ gba international passport, odidi owó ni. Bó o fẹ́ ṣe NIN, wàá sanwó ni. Nothing is free. No good roads, no electricity, no any social amenity, no security at all. You are not greeting me happy independent. What will I be happy about? What am I happy about? Tell me. And I could see all governors are trying to say we are not celebrating any independence, we are going to pray. I see someone who said there is no any march past. We are going to pray. Kò ṣàdúrà. Ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni. Implement something, not by praying.
Nàìjíríà láti ní chọ́ọ̀chì jù. Láti A títí dé Z ló lórúkọ chọ́ọ̀chì. A. All Disciples Cathedral. B. Baptist. C. Catholic. D. Disciple of the Shepherd. E. Evangelism kìnìkan. F. Favor of God. Gbogbo títí dé Z ló lórúkọ church. Bẹ́ẹ̀ náà ló wà ní Mùsùlùmí. A. Ansarudeen. B. Bismillah movement of kìnìkan. Gbogbo ẹ̀ ló lórúkọ. C. Call to Allah. D. Àwa la ní church la ní jọjù láyé. Ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni. Stop being a fool. That word you will prosper without having something you are doing is a scam. Àwa ilé àkọ́rí sí church ìjọ Monday. And a lot of people are gullible and non-entity and mediocre. Even in Makkah, they secure the Kaaba with armies and force. Why don't they leave it and say, Ọlọ́run ló ṣọ́ Kaaba rẹ̀? What are you telling me? Ibi tí Christianity ti wá, àwọn Israel, ṣé wọ́n sọ fún ẹ pé prayer wọ́n fi ń jagun ni? They are not using prayer. They are using guns with sense. Even the British Empire, are they using prayer? No. Àjọyọ̀ kí ni wọ́n ṣe òmìnira 63 nínú ebi? Thank you, sir. Àjọyọ̀ kí là ń ṣe? Nígbà kan téèyàn bá fẹ́ ṣe ìnáwó, ráìsì tó máa rí á tó 4 bag. Tẹ́lẹ̀ àní mo ti ní ká wá já ráìsì fún yín o. Mo ti ní ká wá já ráìsì fún yín o. Èèyàn mélòó ló lè lọ já ráìsì fún yàn? Wàsó mà ní. Wàsó. Ẹni tó bá ní wàsó ńgbà kan tó bá fi 20,000 kún ara màálù fún onínáwó pé màálù 70,000 náà ó wà bá ní gébù. So what are we telling ourselves we are celebrating as a nation? People will now be greeting each other happy independence. Wọ́n máa tó ń sẹ́ni kìíní yẹn sí mi ẹlòmíì wà bí o ti ẹ̀ reply rárá. Ẹlòmíì mo kàn sẹ́ni strike sí mi. Mo kàn sẹ́ni bèbí ọwọ́ báyìí pé gómìnà pé kò dá mi lóhùn pé ṣé òun kí mi happy independence? Do you know how much is in my account? Still greeting me happy independence. What am I happy all about? Mo fẹ́ ra chips táwọn ọmọ mú lọ school àti biscuits. Kìíní kan biscuit ọmọ mú lọ kéékèèké yẹn around 120. Páàkì mo máa ń rà mí wò pé Ọlọ́run kí wá ní gbogbo ilé ìbáyìí ní ìsìn torí Ọlọ́run. Ara chips gbogbo nǹkan tó kó sí 150. Before you know it, o ti ń ra nǹkan ìjẹkújẹ táwọn ọmọ fẹ́ mú lọ school o ti ń ra ó ní 30,000. And you are telling me happy independence. So what is the existence of being a man or being a father without taking good care of your children? And you are greeting me happy independence. What again ṣe mí náà ló ṣe wọ́n náà. We are not happy. Suffering and smiling. A lot of people tí wọ́n bá test wa. BP wa ti gbéra kò kàn tí gbéra tán ni. You want to pay house rent, pay electricity, pay for school fees. Ibi tó o ti ń ṣiṣẹ́ o lè máa wọ mọ́tò 1,000 every day. 1,000 times 30, that is 30,000. Even if you want to fuel your car every day, and the maximum you must be buying a fuel of 5,000. How will you survive that? What is your daily incomes? And you are greeting me happy independence. Why are we greeting ourselves?
There is nothing to show about. Gbogbo school wọn fowó kówó school. School bus, owó school bus náà ti ga ara sókè. You are not meeting your happy independent. I ask how much is rice. Rice is 50,000, a bag of rice. Tell me. Ẹni tó fẹ́ kọ́lé ò lè nílé kọ́. A bag of cement is 5k. Tẹ bá lè fẹ́ jẹ́ kí ihun tẹ́ ẹ fẹ́ mọ kó strong. Cement kan ò gbọdọ̀ mọ ju blọọkù 70 àbí 80 lọ. Tẹ bá fi mọ 100 kò ní strong tó nítorí wọn ṣe cement yẹn ti jọ wọn. So what are we celebrating as a nation? Tell me. Nítorí blọọkù tó rajà àwọn ti fi yẹ̀pẹ̀ já àfi kí wọ́n ya jẹ́ kí shocking ẹ̀ kó strong. So tell me, what am I to celebrate? I'm buying a chargeable fan because I know they will choose the light. So what are we insulating? What are we celebrating? What is the joy between me and you to celebrate my country as a whole? There's nothing to celebrate or about. Nigeria, we can call it a dead nation or a sleeping nation. Ó fẹ́ yàwó lóbi 63 years, ó gbọ́pá ó gbọ́pó. Ṣé ìgbéyàwó gidi nìyẹn sóṣè sóre? Tell me, what are we producing in this country? We produce a lot of scammers. We produce a lot of mad people. Because the young generation has been on colors. Gbogbo àwọn ọmọ ti yí lórí. We don't have good security. Talk less we have good security of what our children put in mouth. So what are we celebrating? People are being cleaned, slaughtered on a daily basis. You are telling me happy independence. It means I'm heartless if I celebrate such, because a lot of people are dead. Who knows who is next? What are we celebrating? What are you happy about? What is the joy in you for you to celebrate a nation? Tell me what happened in this country that can make you say you are really happy. Dubai, a tourist country, tourist visa, rejecting Nigeria, whereby we are one of those who first see the petroleum before them. Dubai now said, Nigeria, there is restriction for you before you can come in. And you are having independence. What are you having? Tell me, what am I to celebrate? That is why I don't post anything about Independence Day on my page. I don't write Nigeria at your age, the topic, because I don't see anything. It's a shame on us. For us at 63, we have nothing to show about. So what are you saying? The happy what? Abyssal independence. South Africa is doing better than us. We call ourselves giant of Africa. $1 to 1,000. What are you happy about? How much is £1 to $2? Foolish set of people. What are you celebrating? Can you move away from your comfort zone now to say you are going to Abuja this night? No good security. You can hear they kidnap me tomorrow. Anybody can kidnap anybody. So what are you celebrating? A country with no any judiciary process moving smoothly.
What are you celebrating? No good schools. What are you celebrating? No good roads. What are you celebrating? No good water supply. What are you celebrating? Tell me, what are you celebrating? It's so annoying. Oromanile will get primary 5. Koma ebi kade zegi. Wọ́n wá sọ fún ẹ pé wọ́n fẹ́ ṣe end of the year party, wọ́n náà wá ń kówó lẹ̀. Kí ni dùn ọ́nú? Ó jẹ́ kí tíṣà wọn àti ọmọ gan mọ̀ pé rárá ò ní wọ́. Òun làwọn bàbá wa ní tó o bá kàwé ẹ pàtàkì àdúgbò ká. If you are exploring well, we will surely celebrate our independence. Wọ́n wá ní tó o bá kàwé ẹ bàtàrí àwọ̀ ṣẹ̀rẹ̀rẹ̀ nílẹ̀ o. Ṣẹ̀rẹ̀rẹ̀ láwà. I now see the president reading. Some people want to divide this country. They are laughing. If you don't divide us, let me tell you, the time will come, people will fight for revolution. Everything is just a matter of time. People now read very well. News do circulate very well. People are now making a lot of research every day. When the time comes, you will know people will surely fight for their rights. It's not a matter of time. We too are giving birth to children. And we are telling them how life is in other countries. They will know with time. Everything will escalate. It's just a matter of time. Just a matter of time. We divided, not divided, it's just a matter of time. Any single protest, you see people troop out. You can see Mohbad case, people troop out. You will know how angry people are. You will know how unemployed people are. People have the time to come out. Let little things happen. You will know there will be revolution if there is no breakup. Is that a good statement? The president is making a statement. A lot of people think we are going to break up. It can never be happening. It's a laughing matter. We won't break up, but revolution will soon come. Let's see. Because people they don't even trust any political party or any politicians anymore. We will get to a stage whereby people will voice out. Kill all of us. All African countries now are under coup. Now Nigeria is still safe. Niger is also passed. Let's see. It's just a matter of time. We are coming there very soon. We will know where we are aiming to. So, for this reason, màá fi nọ́mbà rẹ̀ káwọn èèyàn pè èyìnbó tààrẹ ìyẹn pọ̀ díẹ̀ ẹ má bínú èyìnbó ọ̀rọ̀ yẹn ń dùn mí ni ó ń dùn mí. So, I don't know what we are celebrating as a nation for me to be saying Happy Independence Day. Ẹ jẹ́ fi nọ́mbà rẹ̀ káwọn èèyàn lè pè àkànbí mò ń bọ̀. Àsìkò múra ọjọ́ ìbí olóyè mẹ́jà sọ́lá 10-10 làá ṣe àyájọ́ ọjọ́ ìbí wọn. Ọlọ́run fún wa ṣe, Ọlọ́run sì ní pa ẹnìkọ̀ọ̀kan wa. Àbáàkà, ètè ìkà, èrùkà òní kò lé wa lórí. Orí àánú lọ náà nu kìí bólówó nú. Ẹni a wí fún ọbàjọ́ gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ìdájọ́ tètè gbà. A fi nọ́mbà lẹ̀ káwọn yóò sọ opinion wọn. Do we want to celebrate independence? What should we celebrate about our independence?
gbìyànjú wá bá yín sọ yàyà. Ẹ̀rọ báwo ni làákàyè? Nọ́mbà tá a pè sí òun ni mo fi síbẹ̀ yẹn 07086501722. Bíbí náà bá ti kọjá pé ìpéjú sẹ́ẹ̀lì tó ní ọ̀bá kó sí. Ẹ dẹ̀ mọ́ lọ bá a subscribe sórí YouTube channel wa Mr. Wisdom TV. Gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ. Ẹ bá gbogbo àwọn ọṣẹ wa ń bẹ̀ níbí bá. Láti sọ kọ́ ló dé sí ìpalúwájú ẹ̀jẹ̀ òkú. Èmi I'm not happy about any independence. Orí sad independence ni mo wà. Ọ̀tọ̀ owó rẹ̀ sì ni gbogbo lè jẹ́. Nítorí gbogbo nǹkan ò ṣeé rà. Gbogbo ẹni ń ra ráìsì àpòtẹ́lẹ̀ báyìí àfi ká máa ra ó ní 25,000 half bag. Ọmọ ẹni tí ọwọ́ náà. Èmi ò mọ̀nà tí oníkálùkù fẹ́ gbégbà tí ó fi kẹsẹ̀ járí. Iṣẹ́ tá a ṣe kò tí ì tó wa jẹ bó la ti fẹ́ ṣiṣẹ́ kalẹ̀ lójú alẹ́ gan. Ọ̀run ní ìdáná. Oúnjẹ tá à ń jẹ gan àti ìrí jẹ ká tó wá sọ̀rọ̀ ojú alẹ́ àti ìrí tọ̀sán jẹ àti ìrí tàárọ̀ jẹ bó la ti fẹ́ wá ṣiṣẹ́ sílẹ̀ lọ́jọ́ alẹ́ pé àpòjọ òun tí mo fàárọ̀ mi ṣe tí mo fọ̀sán mi ṣe ọjọ́ alẹ́ báyìí mi náà ní nǹkan dìmọ́lẹ̀ sọ fún mi. Gbogbo lè dá ìwà lẹ́wọ̀n. Gbogbo owó là ń ná tán owó gan ò ká nǹkan tá à ń ṣe mọ́. Ọjà sọ́lá fẹ́ fún yẹn o, ọ̀rọ̀ bá tó jẹ́ ẹ̀sìn rẹ̀. Orí òtútù ni ó kìlọ̀ fún pátá. Ẹ̀sìn rẹ̀. Ooru ni ó kìlọ̀ fún alákọ̀ọ́pọ̀ èlò. Nínú làkàn. Orí àti secondary school àti university gbogbo ẹ̀ wá di private. Bọ́ ọ bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ rí ìwé ká private university ní ọ̀lọ́. Àti pé. Primary school náà private, secondary private gbogbo ẹ̀ wá dàrú èyí tó jẹ́ tìjọba kò ní ìtumọ̀ mọ́. Àkànbí mo fẹ́ máa fi èyí ṣùgbọ́n. Ẹgbẹ́ lánàá. Sáré tí wọ́n jọ bí ọ̀gá lò. Ṣé mo rẹ̀ ẹ̀ ti dọ́dọ̀? Mi ò ní lọ́rọ̀ ẹja. Sọ́lọ tí ò dé sàlẹ̀ omi. Àkànbí ò ní lọ ẹ̀rọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ omi. Àyínlọ àyọ̀bọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ètẹ̀. Mo kí gbogbo àwa tá a jọ fìfẹ́ gbọ́ ìta àtúnṣọ lónìí. Orí me as a me I'm not happy. Don't greet me happy independent. Akọni Olúwa. Wọ́n ti gbòmìnira kí wọ́n tó bí mi. Àwa náà lé 40 ìkókó independent. Kí wá là happy about? I'm not happy. Ẹni ẹ pété pèrò ẹ sọwọ́ rẹ̀ délẹ̀. Ọ̀rẹ́ kankan. Ọ̀rẹ́ kankan. Ìwọ owó. Ọ̀rẹ́ mi lọ́la. Ọ̀rẹ́ kankan. Orí ọjọ́ òbí olóyè mọ́jà sọ́lá kù dèdè. Oko ẹgbẹ́ mẹ́sàn-án lónìí. Ẹni àbáta káfíra àtùpà. Ó padà wá dẹni àdìtaláwò. Ẹni apètè pèrò ká sọwọ́ rẹ̀ délẹ̀. Ó jẹ́ pé pípele ní pele sí i. Ọ̀kẹ́ kàràké kòró tí soníyàn ní jìnnìjìnnì. Àkànbí yóò bá wa láyé yóò bá wa láàyè. Ẹ̀yìn tí ọdún yìí gan mo lè ráyè ṣe tíráàkì fún wọn. Ṣó yọ ọ́ lẹ̀ níbi pé ṣe tíráàkì? Èyí tá a ṣe lọ́dún tó kọjá náà ní ìrora post jẹ́. Aṣíwájú ogun mọ́tẹ́ yìí ogun o. Ìwọ̀n la bá wọ̀ o. Máma jẹ̀bi. Mọ́tà sọ́lá. Odó bàbá nílé o. Àdìsá dé. Odó bàbá lóde. Àdìsá ọ̀gọ̀. Àkìsà kò yálé. Kò rẹ́ni bájà. Ó fò kiri mọ́ra. Ọlọ́run ló mọ ibi tí inspiration yìí ti wá lọ́jọ́ tá a wọ studio orin yìí. Ìwọ̀n lórí ilé ọ̀tá. Olọ́lá náà sunlé wọn. Òrèlè Sálísù ni mo fi kòwé bẹ̀ pé ìwọ lórí ilé ọ̀tá ọlọ́dá náà sunlé wọn. Báyìí wọ́n bá dára rẹ̀ lójú kó yọjú
ìkara sí ìkara. Ìwọ ló lé Fúlàní ìwọ rẹ̀ fẹ́rẹ̀ eku sí. Ìwọ ló lé kòrò ó wípé kó kẹ́rù rẹ̀ kó má gòkè ọya lọ. Wọ́n jà sọ́lá máa ń bá fẹ́rẹ̀ lọ ojú bàbá wọn lọ. Ó sì ń lọ lọ́jà bí abẹ́rẹ́ onítòrùn ní bí ọkùnrin sẹ́kì. Wọ́n ṣe báwo kan sẹ́rẹ́ lọ́jọ́ tí wọ́n ní kò lè ṣe rere láyé wọn. Ọ̀sẹ̀rẹ̀ ń sáré pẹ̀lú ọ̀rọ̀ lọ oko rẹ̀ lọ́la wíwọ́lúwa. Ẹlẹ́dùnmarè ní kí ló dé olúwa sọ pé kò lè ṣe rere láyé wọn. Ọlọ́ta ń bẹ nílé ọ̀tá ń bẹ lóde ọ̀tá ń bẹ káàkiri. Ọmọ ní ìlọ ọgbọ́n nígbà àdá. Tí wọ́n kéèkì náà òkè òkè ní ọ̀padà borí iko. Àjàbí tí wọ́n bá mú mi nílé rẹ̀ ní láyé. Àjàbí tí wọ́n bá gbé nínú owó rẹ̀ ní láyé. Àjàbí tí wọ́n bá fẹ̀rù kẹfò rẹ̀ ní láyé o. Wọ́n já sọ́lá máa bá sẹ̀ lọ. Àkànní mo ti wí o. Odidi o ti bá dé òun wọ́n já sọ́lá olówó sẹ̀sẹ̀ náà ti bá a sè. Ọjọ́ tí mi bá fẹ́nu kọsẹ̀. Lọ́jọ́ tí mi bá fẹ́nu kọsẹ̀ ọ̀dọ́rùn lọ́rẹ̀ fún wa. Orí gbọ́dọ̀mù tí mo pè mí mo fẹ́ sáré fi yànda nǹkan kan fún wa. Ẹ lọ wá ewé òdì àti olóko ṣẹ̀ṣẹ̀. Ẹ lọ méjèèjì pọ̀. Ẹ wá wá gbìn tó bá gbónu. Ẹ wá kó mọ́ṣẹ́. Ẹ kò tẹ bá ti méwé òdì yìí àti ewé olóko ṣẹ̀ṣẹ̀. Ẹ bá ti lọ́ pọ̀. Ẹ wá kó mọ́ṣẹ́. Ẹ wá kó sí inú ìgbín. Orí ìgbín yóò sunkún kú ni. Ó bá tọjọ́ kejì ẹ mọ bu ọṣẹ ìwẹ̀. Gbogbo ẹni bá sàṣìyìn yóò kú dànù. Gbólóhùn ẹ̀ wá ni mo pè níbẹ̀ yìí. Odindi mo ti bá a dé olóko ṣẹ̀ṣẹ̀ ẹsẹ̀ mo ti bá a sè. Ọjọ́ tí gbìn bá fẹnu kan ṣe ọjọ́ lọ́nà rẹ̀ kún bọ̀ fò sì ṣẹ́. Ọjọ́ tó bá péré mi lágbájá ọmọ lágbájá láì da ọkọ rẹ̀ kan ọmọ ọba wọn kọ́fò sì máa ṣẹ̀ wọ́n. Ọ̀pọ̀ sì ṣe ní wá péré rẹ̀ láì dá. Ẹni bá péré gbòòrò ọ̀wọ̀ nílé kánú. Ìrọ̀lẹ́ bá péré àkàrà irú wọn máa yọ gẹ̀gẹ̀ lọ́rùn òní. Wọ́n jà sọ́lá. Iṣẹ́ bàbá wa láìsí ọmọ ìyá jẹ́. Àwọn ọlọ́run ọdún sì rán. Agádágodo sì rán. Ìwọ̀n tí ń bẹ lẹ́nu ẹkùn ní tìràmẹ́kù lẹ́nu. Ìwọ̀n tí ń bẹ lẹ́nu ẹja ní tìràmẹ́ja lẹ́nu. Fúnra ṣáwù ní tilẹ̀kùn mọ́ra rẹ̀. Ọmọ bọ́kẹ́tì ọ̀pá rẹ̀ bá gbé. Ara wọn ni kí wọ́n lọ bí. Pápẹ́ wá ti ń bọ̀ lẹ́kọ̀ọ́. Àṣàṣì ọ̀pá lásàṣì. Ìgbà tó gbèrò kíkọ́ mẹ́lẹ̀ kọ́mọ́dà ọ̀sìn gbèrò kíkọ́ mẹ́lẹ̀ kọ́mọ́ àjẹ́ láyé. Àdìsá wọn wà kórí ni. Ṣé bọ́dọ̀ ká lọ́jà? Ẹ bá kọ́ lọ́dọ̀ kórí. Àbímọ́ ẹni ṣe gbóògùn ni wọ́n wà kórí ni. To experience Audio Mac without it. Orí èdè rẹ̀ ó ti aṣórí. Orí ti pọ̀ tí mo ti ṣe fàlàyé. Orí pọ̀. We have a fix it. Have you even break? Okay, we'll shake. No, I'll fix it. Go fix. What? Control. My bro. Yay! Orí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a ti jọ láǹfààní tá a ti jọ ń bá gbogbo ẹ̀ bọ̀ látàárọ̀. Orí wọn fàkókò yìí kí gbogbo wa wípé ẹ ṣé ìnáwó ní tọ́wọ́ yín o. Àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà a kì í rójú ọgbẹ́ àná lára omi. Owó ìtànlé ajé iyàn ìtànlé olókun òjò ṣú òjò yìn kò ní kọ́mọ alákọ̀ọ́mọ́ fèkó àṣírí wa ò ní tú. Nítorí káṣí ọmọ bàtú obìnrin múra ó dá lápapọ̀ torí káṣí ọmọ bàtú àtàrí kó gbọmọdà sínú èkó àtòrí àtijọ̀kùn ní sọlọ́rọ̀ ọgbà àṣírí wa ó máa bò àṣírí wọn máa bò. Ó yẹ kó fún mi lówó copyright èdè rẹ ó yẹ kí n gbowó copyright lọ́wọ́ rẹ ó túkù kan náà tí mo fẹ́ láǹfààní kí n kẹ́ sí kíní ọ̀hún wá ń ṣe bákan orí abẹ́ máa fèyí ṣèlọ. Ewé òdì olóko ṣẹ̀ṣẹ̀ àtọ̀ṣẹ àtìgbín ni tẹ́ ẹ bá ti ṣe ẹ máa fi wẹ̀
béèyàn bá ṣàṣín nǹkan ṣe é so ìwọ òbínú èèyàn ní bínú rẹ tó bá tó wá gbọ́tọ́ ní odi díndín mo bá a dín olóko ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mo bá a ṣẹ̀ ọjọ́ tí kìí bá fẹ́ lọ kọṣẹ́ ọjọ́ náà lẹ̀rọ ẹkún bá ọ̀fọ̀ òṣìṣẹ́ ọjọ́ tí wọ́n bá péré èmi lágbájá ọmọ lágbájá láìdá kọ́rọ̀ ẹ̀kún máa bá wọn kọ́fọ̀ ó sì máa ṣẹ̀ wọ́n nígbà tí èsì pé wọ́n lo sàṣì ìyàn àwọn ni wọ́n tí wọ́n lẹ́tà tí wọ́n kọ ni wọ́n gbèsè rẹ̀ ó dàbọ̀ ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò ó dàbọ̀.